ọmọ ọkọ ò ní ṣe bí ọmọ àlè láéláé. Àwọn ọmọ àlè kan ni wọ́n ń ta ilẹ̀ àti ilé mọ̀lẹ́bí wọn. Àwọn ọmọ Arigbabuwo wọ́n fakọyọ ní ìlú Ṣakí. Ó ṣe àwọn ènìyàn. Àwọn àgbáríjọpọ̀ ọmọ ilé Arigbabuwo Alao ní ìlú Ṣakí wọ́n sọ ilé àti ilẹ̀ mọ̀lẹ́bí wọn di ilé-iṣẹ́ ńláńlá nínú ìgboro ìlú Ṣakí. Ọ̀pọ̀lọpọ̀ ìdílé lókè Ògùn àti ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n máa ń ta ilé àti ilẹ̀ mọ̀lẹ́bí wọn fún àwọn tí wọ́n ó fi kọ́ ilé epo tàbí kọ́ ibi tí wọ́n ti ń ta gáàsì. Ṣùgbọ́n àwọn ìdílé Arigbabuwo ní ìlú Ṣakí wọ́n fakọyọ, bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe bí ọmọ, torí pé bí ọmọ ni ọmọ ṣe, ọmọ kọ̀ọ̀kan kò gbọdọ̀ ṣe bí ọmọ àlè. Ìdí pàtàkì nìyí tí àgbáríjọpọ̀ ọmọ ìdílé Arigbabuwo fi fẹ́ sọ agbo ilé wọn tó wà ní àárín ìgboro ìlú Ṣakí di ilé-iṣẹ́ ńláńlá. Eléyìí ni yóò jẹ́ àǹfààní fún gbogbo ọmọ bíbí àti olùgbé ìlú Ṣakí tó fi mọ́ gbogbo òkè Ògùn lápapọ̀. Ní báyìí iṣẹ́ ń lọ lọ́wọ́lọ́wọ́ níbi agboolé wọn yìí. Alhaji Mustapha Arigbabuwo nígbà ayé rẹ̀ ni gbogbo àwọn ènìyàn mọ̀ bí amowó, tí púpọ̀ àwọn ènìyàn sì máa ń pe Alhaji Mustapha Arigbabuwo ní bàbá ẹlẹ́rọ ní ìlú Ṣakí nígbà ayé rẹ̀, nítorí pé bàbá náà ní oríṣiríṣi ẹ̀rọ ọlọ́gì àti ìlọ̀lùbọ́ sí àdúgbò bíi 15 ní ìlú Ṣakí àti agbègbè rẹ̀. Àwọn àdúgbò àti ìlú tí bàbá Alhaji Mustapha Arigbabuwo Alao tí wọ́n ní ẹ̀rọ sí ni bíi àdúgbò bíi Kínníkínní, Ìlúà, Ìgboro àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ìlú tí bàbá Alao Arigbabuwo tó ní ẹ̀rọ ọlọ́gì àti ìlọ̀lùbọ́ sí nígbà ayé wọn ni Àgọ́ Ààrẹ, Tèdè, Aha tó di Ọ̀jẹ́ Owódé lónìí. Eléyìí ló ṣe okùnfà tí wọ́n fi ń pe Alhaji Mustapha Arigbabuwo ní bàbá ẹlẹ́rọ. Ìyá Arigbabuwo Alao ni wọ́n ń pè ní Sàlámọ́tù Páànù nílùú Ṣakí. Sàlámọ́tù Páànù yìí òun ni ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ kọ́ ilé páànù sí ìlú Ṣakí. Ìyá Sàlámọ́tù Páànù yìí ló jẹ́ ìyá Alhaji Mustapha Alao Arigbabuwo ní ìlú Ṣakí nígbà ayé rẹ̀. Kí Ọlọ́run ọba Allah kó ṣe àlùjànnà onídẹ̀ra fún bàbá Alao Arigbabuwo tó tẹrígbà sọ. Ilé-iṣẹ́ ńlá alájà 3 ni wọ́n fẹ́ kọ́. Ilé tí à ń wí yìí, àjà kínní ni wọ́n ti máa ṣe oríṣiríṣi nǹkan tó ní ṣe pẹ̀lú ìgbóhùnsáfẹ́fẹ́ bí ilé rédíò àti online media. Àjà kejì ni wọ́n ti máa tẹ oríṣiríṣi ìwé ìròyìn lọ́lọ́kan òjọ̀kan. Ọ̀kan lára àwọn ọmọ bàbá Alhaji Arigbabuwo Alao tó wà ní ìlú Amẹ́ríkà USA ló jẹ́ agbátẹrù iṣẹ́ náà. Kí Ọlọ́run kún wọn lọ́wọ́ kó sì ṣe ní àṣeyọrí. Ọmọ ọkọ kò ní ṣe bí ọmọ àlè láéláé. Àwọn ọmọ àlè kan ni wọ́n máa ń ta ilé àti ilẹ̀ mọ̀lẹ́bí wọn. Àwọn ọmọ Arigbabuwo fakọyọ nílùú Ṣakí. Ó ṣe àwọn ènìyàn.